ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ àwọn àáfàá tí wọ́n wà ní orí ètò yìí bóyá ní comment section ni wọ́n wà. Wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a lérò àwọn ló ń wo MS Baba eléyìí fi hàn gbangba ó fi hàn tí ẹ bá wo ẹni tí ẹ fẹ́ gbóhùn ẹ̀ tí ẹ fẹ́ wo fọ́nrán ẹ̀ tí ẹ fẹ́ gbóhùn wọn tó rẹ̀ ní rójú wọn gbogbo iná ẹ bá ti mọ wọn náà ẹ ti mọ̀ wọ́n gbajúgbajà ni wọ́n gbajúgbajà òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá òun ni wọ́n jẹ́ ọmọ mùsùlùmí ni wọ́n. Ẹ wá gbọ́ ìbéèrè tó ń béèrè lọ́wọ́ ẹ̀yin àwọn àfáà. Mo rí kọ́mẹ̀ntì bàbá kan ní last time wọ́n ní before nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá Nation lórí ìkànnì yìí wípé mo máa ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ìpa ilẹ̀ Yorùbá kìíní kan pé náà mo ti dàbàtì sí orí ọ̀rọ̀ ẹ̀sìn. Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. Gbogbo ohun tó bá ń lọ là ń gbé wá, gbogbo ohun tó bá ń lọ là ń gbé wá. Ẹ má jẹ́ ká torí pé ìhà tó kọ sí wa ká fi response sí náà gbogbo ohun tó ń lọ. Tàbá rà àwọn pásọ̀ tó ṣe ségesège náà á púpọ̀ á gbé wá fún àwọn èèyàn wa kan wá wò. A gbúdọ̀ ṣíra wa lọ́pọlọ, a gbúdọ̀ liberate ara wa. Nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn tí mo fẹ́ kẹ́ mọ̀. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Kò rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kó jẹ́ ìhà tó kọ sí bí ẹ torí pé ẹ jẹ́ ọmọ ẹlẹ́sìn mùsùlùmí kẹrù bẹ́ẹ̀ yẹn irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa Igwe tí wọ́n sọ. Gbajúgbajà òṣèré Igwe ẹ ti mọ̀ wọ́n náà bẹ́ẹ̀ tàbá sọ pé Igwe ẹ ti mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Ẹ wo àwọn èèyàn ń wò wọ́n nǹkan tó ń lọ káàkiri orílẹ̀-èdè àgbáyé kì í ṣojú lásán gbogbo nǹkan tẹ́yìn rí táwọn MS Baba ń ṣe alálẹ̀ ti dìde. Ẹ jẹ́ ká wá ṣíra wa lọ́pọlọ ẹ má jẹ́ ká bára wa jà lé lórí ẹ jẹ́ ká farabalẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká lè gbọ́ àgbọ́yé ẹ má jẹ́ ká argue lé lórí ìbéèrè tó má béèrè pé ní kẹ́ dáhùn òun tó wà ńbẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí tẹ́ ti gba àwẹ̀ Ramadan tó Ọlọ́run á fún yín lókun àtàgbàrà táwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí gbogbo ẹ̀ náà já lòpọ̀ Lent Ramadan Lent òun ló wà ń gbòòrò gbogbo ẹ̀ náà ti dópin sí wọ́n ti ní Sultan of Sokoto òun ló máa sọ fún ìgbà tán bá rí òṣùpá àbí kí náà ń pè láṣẹ àwẹ̀ tán ìgbà tán fẹ́ bẹ̀rẹ̀ kì í ṣe Sultan òun ló announce ṣàrántí torí Sultan of Sokoto gan àwọn èèyàn mọ ibi tó wà bí wọ́n ti pa á ní àkóyè wa so ẹ jẹ́ ká lọ wò bó ṣe jẹ́ nìkẹ́ bá pín káàkiri Akalamago TV òun náà ló ń sọ̀rọ̀. Thank you. ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ àwọn àáfàá tí wọ́n wà ní orí ètò yìí bóyá ní comment section ni wọ́n wà ní o àbí wọ́n ti wọlé àbí tí wọ́n bá gbé wọn sókè kán jọ kán wá help àwa. Ẹ jẹ́ kí gbogbo wa agree pé ìtukùtù òun ni àwọn MS Baba ni wọ́n ń tú fún wa. Pàápàá ẹni tí kò kéwú ó pọ̀ ju ẹni tó kéwú lọ. Irú àwọn tí kò kéwú irú setup wọn ni èmi fall into mi ò kédò. So ẹ bá wá sókè ẹ má gbé hard mind wá tó máa wá produce aggressive attitude. Ẹ má gbé yẹn wá mọ́ ẹjọ́ ẹ wá ràn wá lọ́wọ́ ní ẹjọ́ ẹ wá bá wa dójú ti àwọn MS Baba pẹ̀lú tùkùtù tí wọ́n ń tú yìí. Tẹ́ bá ti dókè ẹ farabalẹ̀ tán bá gbé àyà fún yín tán gbé kìnìún yẹn fún yín especially ní Lárúbáwá
kàkà kẹ́ máa béèrè question kàkà kẹ́ bú èébú nǹkan tí wọ́n gbé wá yẹn ẹ bá wa farabalẹ̀ kẹ́ tú fún gbogbo wa kó lè yé wa tó bá yé wa ẹ rí wípé ojú àti àwọn ms bàbá tó bá yé wa tẹ́ la yé wa tẹ́ tán ìṣe ni kẹ́ dúró bí ẹni tó gbé ìmọ́lẹ̀ wá tó wá tan ìmọ́lẹ̀ sí òkùnkùn tí àwọn ms bàbá tí wọ́n ń dàbò wá lójú kì í ṣe pé kẹ́ máa wá bó èébú nígbà míì tán bá gbé wá inú èmi àti dùn pé ẹ fẹ́ tú fún wa wọn tẹ́ máa sọ ni pé ẹ̀yin náà ni ẹ tú ẹ̀yin lẹ́ ń kà ẹ tú you are not helping us you are not helping us torí ẹ̀yin lẹ mọ̀ wípé correct lẹ́yìn máa tú àwọn ms bàbá yẹn náà ń túra dáradára ẹ̀yin ẹ débí kẹ̀dẹ̀ tú fún wa kó lè yé wa kí mọ́lẹ̀ dé kó lójú lè ti àwọn tó ń tútù kùtù mo rí Quran bíi script ni ọláyà àgbà kan wà ó kúrò nílé ó lọ rajà ìgbà tó ń bọ̀ ó ní accident ó dẹ̀ kú but nígbà tó kú láàrin ìṣẹ́jú márùn-ún ó ti dé ilé ara lé ẹkú lé o ẹ káàbọ̀ o kò pẹ́ ní information dé ilé wọn tán ni ó ti ní accident ó ti kú ó ní bàbá ti wọlé sí wọn délé wọn rí ok kéèyàn wá karú ẹ̀ kó sọ lọ́rọ̀ kẹ́nìkan wá dé kó ní ìtukùtù lẹ́tù bàbá òun nígbà tó ní accident báyìí ṣe mọ̀ pé ó máa yé wa dáadáa so I am just begging ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́ tẹ́ bá ti dé ẹ má bá wa account tó bá ní kẹ́ẹ̀ka kẹ́ẹ̀dẹ̀ máa tú fún wa kó lè yé wa ọlọ́run á dúró tiwa o thank you very much ẹ ṣé. ẹ ṣeun gan bàbá. ẹ ṣe gan. Mo fẹ́ sáré play fídíò kan fún ẹ̀yin èèyàn wa tẹ́ wà níbí kí fídíò ẹ̀yin tí mo fẹ́ play yìí òun ni National Union of Road Transport Workers SEGO Mustapha SEGO ní Lagos State. So àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ọkọ̀ rí bí Mustapha SEGO bí wọ́n ṣe sí Mustapha SEGO ju àáfàá yẹn lọ o wọ́n ju àáfàá torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ń rí àwọn àáfàá yẹn bí èèyàn tó nímọ̀ àbí èèyàn kan pàtàkì ẹ̀yin èèyàn lẹ sọ àwọn àáfàá yẹn di nǹkan tí wọ́n dà yẹn o they are nothing. In fact àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ ẹni àbùkù ju àwọn àáfàá ni torí pé àwọn náà báyé ilẹ̀ Yorùbá jẹ́ débi tó dé yìí wọ́n pa irọ́ fún wa wọ́n ń sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ wọ́n ń báyé wa jẹ́ ẹ wá jẹ́ kí n play fídíò yìí Mustapha SEGO ó ń tẹ̀ báyìí fún ọmọ kékeré now màá wá sọ ìtumọ̀ kéwú tí àáfàá yẹn tó kà. èyí tó káàbù gẹ́gẹ́ ilé ló káàbù yíwò bàbá ní kìkì ká sọ lọ́wọ́ àkàláyì àti SEGO ìjọba Èkó ibi ó dá adé ní ọ̀rọ̀ yìí kò ní bàjẹ́. ibi tó dá adé ní ọ̀rọ̀ yìí ò ní bàjẹ́. ẹ wò wà ẹ̀kọ́ tẹ ẹ wù wájú lọ́rọ̀ ń pín yín sí àmọ́ ẹ̀fẹ́ dètò rẹ wá jókòó rẹ̀. Allahu Akbar gbogbo bí ẹ bá dé wà ní jẹ́tọ̀ yín gbàgbé yín lọ́wọ́. wà ní jẹ́ ìtọ̀ yín gbàgbé yín lọ́wọ́. ibi àánú Ọlọ́run dé dúró nú ayé yín tọ̀lá ó tún pọ̀ ju tèmi lọ. tọ̀lá ó tún pọ̀ ju tòní yìí lọ. ẹ bá nàka àtáyá sí wọn. ẹ jẹ́ nàka àtáyá sí wọn. láhàúlọ̀ òdìdí kan láàké fún yín. láhàúlọ̀ òdìdí kan láàké fún wa. tí bá bẹnu àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ ọ̀tá ó padà rẹ́rìn ayọ̀ lérí yín Ọlọ́run mọ́sá dìlítì rẹ̀. Ọlọ́run mọ́sá dìlítì rẹ̀ fún yín. tí bá bẹnu àkọọ́lẹ̀ ayọ̀ tí bá bẹnu àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀tá ó ti ẹ̀rí dúró àbí wọ́n rí wíní. Ọlọ́run mọ́sá bá wa yọ́pò láti sìn. Ọlọ́run mọ́sá bá wa yọ́pò láti sìn. ipò tọ́lọ̀ ń pè yín sí kò ní kó àpadà sí ibú sí yín. kò ní kó àpadà sí ibú sí yín bẹ́ẹ̀. bó bá ṣe wí láwùlà yìí síbẹ̀ ni ó ṣe jẹ́ fún ọ náà. bó bá ṣe wí láwùlà yìí síbẹ̀ ni ó ṣe jẹ́ fún ọ náà. máa wí tẹ̀lé mi pé bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. la hawla. la hawla. wala quwwata. wala quwwata. illa billahil aliyyil azim. illa billahil aliyyil azim. ó yẹ sí àmìnà lẹ́ẹ̀mẹ́ta kó rí rẹ̀ dáadáa. Amina. Amina. Amina ya Allah. Sọ́wọ́n àti wá pè wọ́n síwájú àwọn ẹ̀fọ́ àga wọn síwájú. Now wọ́n rí pé gbogbo wa la rí níbi tí SEGO ti ń tẹ̀ fún ọmọ kékeré akéwùtọrọ jẹ yẹn meanwhile SEGO kú mọ ìtumọ̀ nǹkan tí wọ́n kà àwọn ti rí àwọn àfáà yìí bíi pé àwọn ni assistant Olódùmarè meanwhile they are nothing wọn ò níṣẹ́ ìgbà táwọn irú Mustapha SEGO àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń fáwọn àfáà yìí lówó tójú wọn bá ti là tí wọn ò fáwọn àfáà yìí lówó mọ́ tí wọn ò rí jẹ mọ́ ẹ rí pé wọ́n á lọ dáko wọ́n á lọ ṣiṣẹ́ now kí ni ìtumọ̀ nǹkan tẹ́ni yìí ṣe ń sìn
kò jọ bí pé ó jalè because ó scam yan ni. Kí ni ìtumọ̀ ó ní kán nà ká àtáyá, ìka àtáyá ni ìka ọwọ́ mi yìí ẹ ti rí ìka ilé òun ni pé kán nà sí Mustapha Sego kán wá sọ pé láàólà wà láàkúwátà ilá ìbílá ìlà ilẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Kò sí agbára kan, kò sí ète kan àyàfi ti Allah. Wọ́n dẹ̀ ṣe àmì ẹjọ́ ṣàdúrà ní nǹkan yìí báyìí torí Ọlọ́run ẹ̀yin èèyàn wa. Kò sí agbára kan, kò sí ète kan àyàfi ti Allah. Àmì wọ́n dẹ̀ ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta ṣẹ́rí nǹkan tí wọ́n sọ nìyẹn o. Àmọ́ torí pé wọ́n ti ka kíní ẹ̀ lédè Lárúbáwá wọ́n ti feel pé bóyá nǹkan kan tó make sense ni wọ́n kà kò ní túmọ̀. So àwọn people yìí àwọn àfáà yìí they are nothing, onírọ́ ni wọ́n, ọ̀bàyéjẹ́ ni wọ́n, adàlúrú ni wọ́n kàn wá bayé àwọn èèyàn jẹ́ ni. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á jí irọ́ lásán ni o.